ìyá dúdú. èmi mọ̀ rẹ́ o. ó ga o. mo sì ní kí mi lábàá yín ṣeré níbẹ̀. à ń jáde ni. ẹ wò ẹ wá ìfẹ́ tí ni mo fẹ́ wá bá yín tẹ̀. ìjẹ́ mọ̀ pé last week tí mo fi wá sí ọ̀dọ̀ yín ṣe é rò pé mo ṣàlàyé fún yín pé bàbá iṣẹ́ gba ṣọ́ọ̀pù kan fún mi ní ìṣẹ̀lẹ̀ ni tó ra ọjà tó worth bíi 5 million síbẹ̀ ṣe é mọ̀ nǹkan tó tún wá ṣe báyìí lẹ́nu tó ṣẹ̀ṣẹ̀ bá mi rà ilẹ̀ tuntun tó ṣẹ̀ṣẹ̀ bá mi rà ibẹ̀ ló ní kí n jẹ́ ká lọ wá. ọ̀nìyàn lé ọkùnrin yìí o. ẹ wò ó ọ̀nìyàn lé eré o. ẹ̀jẹ̀ tún fi nǹkan kékeré lẹ rí. ẹ̀jẹ̀ fi nǹkan hàn yín ẹ wo fóònù ó ṣẹ̀ bá mi rà yẹn ní last week ni o. tó dẹ̀ jẹ́ pé èyí tí mo ṣe ń lò kò sí ẹ̀ka tó ṣe o. ọ̀nìyàn ni. bó ṣe rà tán ló kó 50,000 fún mi ó ní kí n fún mọ́mì 30 kí n fún dáàdì mi ní 20,000 ṣé pé irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn ṣì pọ̀ ń ta. ogun wa ògbọ́n ní kọ́mọ̀ tọ́jú rẹ̀ ògbọ́n ní kọ́mọ̀ tọ́jú rẹ̀. má tọ́jú kí ni mo máa pàkàbọ̀ báyìí ni. wo etí aṣọ rẹ bẹ́ẹ̀ lè kọ́ sọ́mọ́. má tọ́jú kí ni. mo jẹ jagbà mọ́ ọ lọ́wọ́. mo tẹ̀ fẹ́ béèrè ṣé ọkọ̀ yìí ṣó ti stop nínà tó máa ń nà yín. kí èrè ó ti lù mí bí onílù bàrà lánàá. kí ló dé. ẹ mà yé mi. kọ́lọ̀ tiẹ̀ kó sinú kó náà tiẹ̀ lè máa ṣe bí tọkọ mi ṣé àmọ́ pé last month tí mo fi wá sí ọ̀dọ̀ yín tó fi wá gbé mi ń bẹ̀ yẹn ṣé àmọ́ bí tó gbé mi lọ ni ibi tá a ti lọ wọ́dà fún mọ́tò mi ló gbé mi lọ mọ́tò yẹn nìkan ni mo ṣì ń retí báyìí pé kó dé. Ọlọ́run ṣeun o. ìyá ṣé ká máa lọ ẹ pẹ̀lẹ́ ìyá dúdú. ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà. ẹ jẹ́ ká máa lọ àbí báwo. ìgbẹ́mi dé sẹkítẹ́ríà. ìyá dúdú ẹ má bínú ẹ wò àgbà ọ̀nà secretariat ọ̀nà Ṣàngó là ń lọ. ẹ burú. wọ́n náà Ṣàngó là ń lọ máa pè yìí tí a bá ti dé. ẹ burú sẹ́ẹ̀ màá yọ̀rọ̀ kan ni mo fẹ́ lẹ́rí sí tẹ́lẹ̀ kí ìbá dé kí pè mí. bẹ́ẹ̀ ni náà bá ṣe dé máa pè yìí. ẹ burú. ìyá dúdú ẹ̀yin pẹ̀lú àwọn ìjẹ̀ṣà yìí ṣá. ẹ burú ìmọ̀ pẹ́. ọ̀sán gangan ni ọlọ́bọ̀nbọ̀n síkú òlùlù òwò Bíọ́lá ọmọdérèmí gbọ́ afẹ́fẹ́ bá tẹ fẹ́ bẹ́ẹ̀ afẹ́kangi oko lára ibikíbi kí ọba wà kóhùn mi kẹla kàn ọ́ lára lónìí bẹ́ẹ̀ ni àjàtúkà bẹ́ẹ̀ ni tàgbáàrin gbogbo ibi kí wà àtọkọ rẹ bá tẹ wà kí lúrarin kí fẹ́ẹ́ lúrarin pa èmi lé ọlá ọmẹfẹ fóònù ṣàkọ hàn mẹ́ ọmẹfẹ aṣọ ṣàkọ hàn mẹ́ ọmẹfẹ ọkọ rẹ yangàn lójú mi ọmẹ yọ mi rè ni bẹ́ẹ̀ ni ń jẹun ṣe bẹ́ẹ̀ mo fẹ́ fi hàn ọ́ lọ́sàn-án o bẹ́ẹ̀ ni kiri afẹ́fẹ́ bá tẹ fẹ́ bẹ́ẹ̀ afẹ́kanjú oko lára ni àwọn ọmọ wèrè. ọ̀ní ṣé kí n wọ pakíṣẹ́ẹ̀tì sí orí ó ṣe máa wọ ilé yìí. ṣé kò máa tiẹ̀ ní. o tún bèrè lọ what is your problem o tún bèrè lọ́wọ́ mi pé ṣé o rí bóyá rí ni o kò dàbí mọ́ǹkì